ẹ̀ náà ní tọ́ lẹ́yìn. tó ti ṣe ọgọ́rin ọdún lọ́wọ́ tí kì í ní tàbí fọ́. tọ́ ẹni èjì ẹ̀ wá kí ọ̀rọ̀ lè bá yá mo nífẹ̀ẹ́ yín púpọ̀ nígbà tẹ́ wà ló pépé tẹ́ ń gbáṣẹ́ ẹ lè travel Èkó ẹ lọ kò síbi tẹ́ ẹ lè lọ. bẹ́ẹ̀ni a lọ Òwèrì a lọ. ẹ lọ sówèrè. mo bẹ́ẹ̀ ló ti bẹ ibi iṣẹ́ ló jẹ́ mọ Bùkárí. ẹ máa sọ gbogbo bí tẹ́ ẹ ti ṣiṣẹ́ rí. mo ṣiṣẹ́ ní Wọ̀rí mo ṣiṣẹ́ ní Òwèrì mo dẹ̀ ṣiṣẹ́ ní Bùkárí nílẹ̀ Haúsá ó dà pé Gongola state nígbà yẹn mo dẹ̀ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ mo ṣiṣẹ́ ní Láró mo ṣiṣẹ́ ní Òṣogbo gẹ́gẹ́ bí káàkiri gẹ́gẹ́ bí electrical contractor ńgbà náà kódà àwọn báǹkì kan tí wọ́n kọ́ ńgbà yẹn àdúpẹ́ fọlọ́hún báǹkì kan bẹ ní Lebanon Street láti ìpìlẹ̀ báyìí dókè èmi mo ṣe electrical ẹ̀. nígbà náà ní ìsinsẹ́ lè mọ sákàkì bá wọn. àníjọ́ kan jọ́ tẹ́rù bà mí wọ́n gbọ́gà kan wá látẹ̀kọ́ obìnrin ni mo dẹ̀ fẹ́ wọlé lọ́dọ̀ ẹ̀ mo ṣe di tébù mi fẹ́ gùn kí ó ní bàbá ẹ láwọn ọmọọṣẹ́ ni mi ní pé ìmọ̀ o ó wò pé kí bàbá ilé má má lọ ṣe gẹ́rẹ́ sí ọ́fíìsì mi mo ní màdá mo ní kò sí ní tó ṣe mí ní tébù yẹn ni ò dúró dáadáa ó ní mo rí bẹ́ẹ̀ ṣe ó ń tẹ́ pọ́ ọmọdé ni ọjọ́ àpẹjọ kan wá sọ fún mi ní ẹ lè sọ pé àdàgbà ṣùgbọ́n ó ní àwọn tó ń wá wa ó ní nǹkan fi ń wá wa torí pé experience wà ń bẹ tí wọ́n ń wá wa níbi iṣẹ́ yìí mo ní ọ̀gá kan pásítọ̀ Aṣòkejì kọ́lọ́njọ́ kọ́lọ́ bá mi ṣe dáadáa fún tí iná bá bàjẹ́ mi kan tó bá ní pé kinní kan ní ìgbà mo lè múre ó ní ẹ̀wà ẹni tí mo lè fún yín mo fún yín yẹn o tẹ bá pẹ̀lú mi ọ̀yọ́ ò ní o torí pé a máa wá mi púpọ̀ láti pé kó fún mi níṣẹ́ nípa pé mo mọ̀ nípa fọ́ọ̀tì clear iṣẹ́ ìdẹ electrical contractor ni mi o iṣẹ́ ìmọ́lẹ̀ oyè mi níwọ̀nba. mo gbà ládùúrà yìí pé èyí tẹ́ ẹ ti ṣe ò ní bàjẹ́. àmín. ń bọ̀. orí o ti wo obìnrin gbẹ̀yìn dé wọ́n tẹ́jọ́ kọ̀wọ́ ṣiṣẹ́ ńgbà náà àyẹ̀wò làwọn wà tẹ́ rí bíi méjì mẹ́ta kan tọ́da àti bíi méjì mẹ́ta kan tí ọ̀tẹ̀lẹ̀ tí ọmọ tẹ́ ń pè ní àsìkò ní gbogbo nǹkan mo sọ fún yín pé ẹ̀ máa wọlé Èdùmàrè ló lè lé lálẹ́ ọlá. àní ká sáré ká mú sàn ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká mú sàn Ọlọ́run yóò fọsàn tó dùn lé ní lọ́wọ́ ẹnu iṣẹ́ yìí ara wọn tí jẹ́ pé wọ́n ti kọ́lé ṣáájú mi ara wọn táwa náà tún ń gbà tá a tún bá lẹ́nu ẹ̀. ṣe ti kọ́lé. ọpẹ́ ní fọlọ́run. orí yín yọ ẹ́. Ọlọ́run ṣe yàrá mélòó kan tá à ń gbé. bó tilẹ̀ jẹ́ pé 2023 ibi ìta kọ́kọ́ ń forí tì sí yẹn ó jóná táàrí kankan mú jáde ńbẹ̀. ṣùgbọ́n ètò wà lọ́wọ́ wájú Ọlọ́run ti ń gbé sókè díẹ̀díẹ̀ Ọlọ́run wa ń fi wá dé ládé a sì ń ríbi forí pamọ́ sí. kò sí kékeré ilé bẹ́ẹ̀ máa fẹ́ ṣe nǹkan kan àkọ́kọ́ àti fẹ́ǹsì lẹ́yìn ẹ̀ bá pọn pé wúrẹ́ ń jọ ojúmọ́ ẹ̀yin lẹ́yìn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ yẹn bá pa ẹran lónìí tó tún pa ẹran lọ́tùnla tí ń pa ẹran jọ jímọ̀ gbogbo jímọ̀ tó sì rẹ́ǹtì ilé wọ́n á pẹ́ táwọn tẹ́nà tó fi rojọ́ rẹ̀. níjọ́ tí mo kọ́ kó lọ lé mi ọkọ ẹ̀gbọ́n ìyàwó mi ló kọ́ pè mí dáìdí ọlá ẹ̀kọ́ àtìlẹ́ bọ́lé o báwo lorun tẹ́ sùn lánàá mo ló yàtọ̀ ó ń láti yàtọ̀. ó ń láti yàtọ̀ tí n bá gbọ́rọ̀ ó lẹ̀kùn bóyá ẹni tó wá ta mí lọ́rẹ̀ tàbí tó kàn wá béèrè kankan lọ́wọ́ mi ni. ẹ jẹ́ kì í sọ owó ilé lẹ́nu káwọn máa pẹ́ owó yín kì í ṣe pé láńlọ́ọ̀dù tó yẹ mọ́. ẹ ti sanwó wa o Ọlọ́run ṣàánú wa. orí ọ̀fẹ́ ni o orí ọ̀fẹ́ ni mo bá yín dúpẹ́ púpọ̀. ọ̀pọ̀ ẹni fọlọ́hún. àwọn tó wà lẹ́nu iṣẹ́ nìsín àwọn tó wà lẹ́nu iṣẹ́ báyìí sá ẹgbà wọn mọ̀ràn. àwọn tó wà lẹ́nu iṣẹ́ a máa ń fa àwọn ọmọ wa náà nímọ̀ràn àwọn ọmọọṣẹ́ wa wípé kán máa wo tiwa láwùkọ́ṣe torí n tó yẹ kí
ilé tí ẹ̀kọ́ wọn yẹ kẹ́ ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ fàájì kọ́kọ́ mú lómi. Fàájì ò wá mú mi lómi náà jù náà. àtàlà kí ni mẹ́fà fún yàn bí di ọtí lẹ́sẹ̀. nàlá méjèèjì la jọ mú. ṣé bí di ọtí lẹ́sẹ̀ rántí. bẹ́ẹ̀ méjèèjì la jọ mú mẹ́fẹ̀ẹ̀fà kì í ṣe mi nìkan. ẹ̀yin lẹ dáhùn mẹ́fà ọ̀hún ẹ tún fẹ́ fún wọn lé ẹja tútù kankan kí ẹ tó wọ́pẹ́ àtúmọ̀gbẹ́ mẹ́fà yóò mẹ́fà ti fọ́. ẹ̀mọ́ tó pa mí lẹ́rìn-ín máa rántí gbà mí tá a bá ṣíwọ́ tán bá fún mi níṣẹ́ ní branch kan tá a bá kú ò máa pé ṣe é pàdé mi ń bẹ̀ abẹ́ igi là ń pè bẹ̀ lábẹ́ bì. níbi tó wo ti ń wọgbó. níbi tí ẹran ọ̀gbẹ́ wà. níbi tó wo ti ń wọgbó lọ́lọ́ sànù wa ń bọ̀. ní ìpẹtẹ mo fẹ́ sọ fáwọn aráalé bẹ́ẹ̀ bá láǹfààní fún ìmọ̀ràn àbí ẹ̀yin gan tiẹ̀ ti ṣiṣẹ́ mọ́ ti wà lọ́jọ́ alẹ́ nítorí yín kàn nígbà ẹ̀kú ń bẹ̀ tàbí tí agbára ò sí mọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ 07055551985 07055551985 5555 1985. ẹ fún wọn ní mọ̀ràn. mo gba gbogbo àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ ìjọba òun ṣòwò tí ọjà ń tà lọ́wọ́lọ́wọ́ tí náà ń jó lọ́wọ́ tó Yorùbá bọ̀ wọ́n ní tí náà ẹni bá ń jó ká fi jó nǹkan ni o. bẹ́ẹ̀ni. àwọn tó sì jẹ́ oníṣẹ́ ọwọ́ náà tí wọ́n ń jalamba lásìkò yìí tí wọ́n lọ ń gbẹ̀ǹkẹ́ kán máa fẹsẹ̀ yìí délé o nípa pé ká má pè bìkan nígbó o ilẹ̀ ibi tí mo rà yìí ká má pè bìkan nígbó ká má pè nígbó o igbó ń bọ̀ wá dìlú o àbúrò mi tó bá mi ra lẹ̀ ńgbà tá a jọ kan wá lọ pé tí ẹ wá mú mi lọ bí ilẹ̀ àti rìn orí wá ní ẹ̀gbọ́n mi ẹ padà ilẹ̀ ti kọjá lára ẹ̀ yìí. hello. ẹ káàbọ̀ sà. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò torí ajá o. ẹ jọ yọ̀dá mi fún mo fẹ́ kì. ẹ kí wọn. yọ̀dá mi fún. mò ń jẹ́ o ta ló ń bá mi sọ̀rọ̀. ní wàá ní àwọn tipẹ́tipẹ́ fẹ́mi fọ́tò. ok Fẹ́mi fọ́tò báwo ni ìjọ mẹ́ta. ok ó dáa. hello sir. hello sir. mo ti rántí. hello sir alàgbà. àbúrò ẹ pọ̀. mo ti rántí sẹ́. alàgbà Fẹ́mi. alàgbà Fẹ́mi. ní sùúrù gbọ́n tó ń sọ. alàgbà Fẹ́mi. ẹ máa lọ ẹ̀gbọ́n tá à ń sọ ẹ̀yin nìkan lẹ ń gbọ́n tí ẹ làgídí gbà kékeré o. àníkẹ́ ẹgbọ́n tí wọ́n fẹ́ sọ. Mr. Fẹ́mi ìwà àwọn aláǹdà yín làmú o. hello. àsìkò láyé. hello. ìyẹn tún rè. ẹ gbà wọn ní mọ̀ràn. mo sọ pé tí náà wàá bá ń jó lọ́wọ́ kẹjẹ ká fi jó nǹkan ká má sọ pé ibì kan ní gbó wọn wá ní wàá ralẹ̀ síbì kan ní ọ̀nà ọbẹ̀ jìn kí nígbà máa tọ́dún mẹ́ta mẹ́rin ìwọ̀gbọ̀n adébẹ̀wà kọ̀ ha torí àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ilẹ̀ táì tí kọ́lé sí olóṣì máa nílé tó dáa jù wọn náà gbìyànjú má sọ pé ibì kan ní gbó. hello. ẹ sọ̀rọ̀. ẹ pé ètò. ó jàre. mo kí bàbá wa aláàjì gbé ìṣẹ̀lẹ̀ ìwádìí ẹ máa pé ètò. ẹ ṣeun. wọ́n wà ní ìṣẹ̀lẹ̀ orúkọ ìyàwó tó ń dá látàbẹ́ títa. ok. ọ̀rọ̀ tẹ́ ń sọ ní èsì ọ̀rọ̀ gidi yìí. ọ̀rọ̀ tó gbé lẹ́yìn. ìwà gbọ́dọ̀ máa ṣiṣẹ́ kó máa fi gbogbo ọwọ́ jẹun. ó dẹ̀ gbọ́dọ̀ máa ronú. èmi tí mo bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ mí dáadáa. orúkọ tó ní ìgbà ní ọlọ́ǹda látàbẹ́ títa. nígbà máa ṣe pé ilé tí mo ti kọ́ nígbà tí pé ilé tí mo ti kọ́ ní kí n ti kú. nítorí pé ìyá ti ta 14 ọjọ́ kẹwàá oṣù kẹrin ni mo ti ní ìpèníjà ojú èmi nìkan mo dẹ́dà wà mo ti rí bẹ́ẹ̀dúmù tí wọ́n wà yìí.
tẹ́ ẹ bá kọ́lé ẹ ti kú. ó ti kú mo bá yín dúpẹ́ sà ọlọ́run yóò túbọ̀ wà pẹ̀lú yín o ẹ ṣeun látàbẹ́kúta. hello. bóyá kẹ́ ẹ try nọ́mbà ilé ìwò 091 6883 5753 091 6883 5753 tàbí 070 5555 1985 ìpè yẹn ti wọlé nínú ìkejì. hello. hello ẹ mọ̀ káàárọ̀. ẹ sọ̀rọ̀. ètò ó jàre. màmá sí mi láti wẹ́mà. ẹ jẹ́ ń gbọ́ yín. mo kí bàbá olùrókò. mo ń jáyé o. pé wọ́n kù àṣeyẹsí. ó bẹ́ẹ̀ pé níjọ́ náà lọ́hùn tí wọ́n wà nílé fàájì tí wọ́n lákìyèsí gbólóhùn ẹni bóyá àwọn ìbá sí nílé lórí. tó ń wú àwa náà tá a bá kù bẹ́ẹ̀ ká ló ṣàkíyèsí ara wa o. àníṣẹ́rí ayé o. ẹ ṣeun ìpè kan tuntun wà mí àbí. hello. ẹ̀lú ọ̀rọ̀ ajé káàrọ̀. ẹ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. ọkọ mi tẹ̀ fún bàtà ní ṣùgbọ́n. mo kí bàbá wa mo lè kí ẹ̀yin náà arájú. ẹ ṣeun. torí àwa ti mọ̀ yín láti kékeré. ìyẹn arájú bàbá mi arájú lórí ìkara wa. ṣe rí àmọ̀tẹ́ mọ́ láàárọ̀ yìí àmọ̀ràn gidi ni fún ẹni tó bá mọ̀ ọ́. ṣe rí ìgbésí tí o máa ń gbé láì ní ilé lórí. ẹ lọ sà ṣe ẹ ti lọ́dọ̀. ọlọ́run bí wọ́n ti jẹ́ díẹ̀ ni o ọmọ ti ní. ò ń gbìyànjú ẹ parí ẹ. ní kí ìbára ọlọ́run nìkan náà ni ó parí ẹ. ọlọ́run bá yín parí ẹ lọ́dọ̀. dẹ́fà àjíkù o. ọlọ́run ò jẹ́ èmi fi ọmọ nǹkan kan ní. ọ̀dà ẹbí ọlọ́run sì rí kálukú. ọmọ tó sọ̀rọ̀ pé bá dákọ̀ mi bóyá ọmọ ká skul ni. ẹ ṣé mo dúpẹ́. ẹ lóò ta ló tún wà ń bẹ̀. ẹ mà lẹ́ ẹ sọ̀rọ̀. àní ẹkú ojúmọ́ ìkóòtù. ẹ sọ̀rọ̀ sókè. ebi ìjọba ìdílé nílẹ̀ yìí. ọ̀rọ̀ tó ń tọ́ a ó já yín kúrò ń bẹ̀ ẹ ti dúró lẹ́gbẹ̀ẹ́ rédíò a já yín kúrò ń bẹ̀ ẹ̀mí pé kéèyàn fòkè nílẹ̀. àtùpá ọba jẹ́ àtùkù mi. ẹni àwọn tó bá ń gbọ́ ètò yìí àwọn oníkú àdáni tó wọ́n gbọ́ alẹ́. ẹ ṣé mo dúpẹ́. gbogbo náà wà kò tọ́ ẹ mọ́ kò tún nílé. ẹ ṣé mo dúpẹ́. àtẹ́lẹsẹ̀ àtòrí. alàgbà àmìrókò àpò yẹn ló ń pè ó ga díẹ̀ ọ̀sẹ̀ wo mọ́pọ̀lọpọ̀ yẹn la ẹ sọ orúkọ yín fúnra yín lẹ́ẹ̀kan sí kẹlẹ̀ sọ nọ́mbà yín. Sọláolú Mufta Owólabí táwọn èèyàn mọ̀ sí onírúkọ 1 nọ́mbà mi ni 08023424917 tí Fẹ́mi bá ń gbọ́ mi 08023424917 òun náà ni WhatsApp nọ́mbà mi. tó àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ibi tá a rí ètò òtò ní tá a rí dé òun nìyẹn lórúkọ Aishat Ọlájídé Ọládẹjọ Aishat Ọládẹjọ mo fi ń kí n pẹ́ ṣeun òun ló wà nídìí ẹ̀rọ tó ń bá wa tẹ̀ bàbá onírúkọ mo ń jáyé ojú òní tì pẹ̀lú ògo Ọlọ́run bóyá ìgbàlá wà lórúkọ mi ẹ bá ní kàkà tẹ́ ẹ bá ń sọ ẹ bèrè ẹ pè mí wọ́n dáhùn 091 6883 5753 ire o. ìtọ́wò tó kí pọ́pọ́ ó wà ní sẹpẹ́fàsì ọbẹ̀ àtàdídí àti jọ̀lọ́ọ̀fù aládùn yan àyùmọ́ ọlọ́gbọ́n yan góòlù kóró ìsebẹ̀ Terragold. kọ́rọ́ kan àrà tí ò lópin Terragold. ọ̀wù ìwọ nìkan kọ́ o tún ti gbé wá ìdá rẹ délé owó o tún ti gbé wá ìbàjẹ́ tó tẹ oníjẹun ní dé báńkì àwọn tó bá níwájú tí wọ́n tò yìí ṣe bọ́mọ èèyàn bíi rẹ ní gbogbo wọn ìwọ náà tò kẹjọ yanjú ẹ̀ létò ètò bẹ́ẹ̀ ló délé ìfìwéránṣẹ́ ń jọ síta ní òtò tó gbọ́ tó yarí tó sorí kunkun
tó wá sọ̀bàjẹ́dẹ̀ wà lọ́pọ̀ èrò gbogbo èèyàn lọ́dọ̀jú bò ọ́ alápàrútù lọ́ọ́tò. àmì òjèjì rédíò tí ó láfiwé Olúyọ̀lé FM àwa ni bàbá. Oluyole FM 98.5. Oluyole FM 98.5. Oluyole FM 98.5. Oluyole FM 98.5. The time is 11 o'clock. The news. Good morning. This is the news on the hour. The federal government says it has secured 1,721 convictions for terrorism and related offences since the commencement of its mass trial program in October 2017. It described the initiative as a key component of its strategy to strengthen criminal justice administration while upholding due process and the rule of law. The Director of Legal Services in the Office of the National Security Advisor, ONSA, Sakari Minjinyawa, disclosed this during a joint security briefing by spokespersons of security, defense and law enforcement agencies in Abuja. According to him, the program coordinated by ONSA is collaboration with the Federal Ministry of Justice, the Judiciary, Security and law enforcement agencies as well as international partners, has successfully completed 10 phases of terrorism trials. Mijinyawa stressed that the program was not only focused on convictions, but also on ensuring justice for defendants where evidence was insufficient. Meanwhile, troops of the Nigerian Army on Thursday repelled an attack on the National Institute for Policy and Strategic Studies, NIPSS, in Jos South local government area of Plateau State, killing one of the attackers and recovering a service rifle stolen from a soldier killed during an encounter with militia elements at the Federal College of Land Resources Technology, VUM, on April 11. The attempted attack occurred at about 12:10 a.m. when suspected terrorists breached the institute's perimeter under the cover of darkness and opened fire on troops guarding the facility. The invasion came barely days after the institute dismissed rumored attack on the facility by terrorists. According to the army, troops of Sector 6, Joint Task Force Operation Enduring Peace, engaged the attackers in a gun battle, killing one of them while others escaped with suspected gunshot wounds, stating that no casualty was recorded among the troops. And that's the news on the hour. Thank you for listening. Ẹ káàárọ̀, ìròyìn ní ṣókí. Ìjọba àpapọ̀ ti jẹ́ kó di mímọ̀ pé agbésùmọ̀mí 1,000 àti okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti ẹyọ̀kan ni wọ́n ti gba ìdájọ́ fún ìgbésùmọ̀mí àtàwọn ìwà míì tó jẹ mọ́ láti oṣù kẹwàá ọdún 2017. Ìjọba ṣàlàyé pé ìgbésẹ̀ náà jẹ́ apá kan pàtàkì nínú ọ̀nà tí wọ́n fi mú kí ìdájọ́ àwọn ọ̀daràn fẹsẹ̀ múlẹ̀ sí, nígbà tí wọ́n sì ti ń tẹ̀lé ìlànà òfin àti ètò gbogbo tó wà níwájú ilé ẹjọ́. Olùdarí ẹ̀ka òfin lọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì fétí ààbò Zakari Mijinyawa jẹ́ kí èyí di mímọ̀ níbi ìpàdé ètò ààbò kan tí agbẹnusọ àwọn iléeṣẹ́ aláàbò, iléeṣẹ́ ọmọ ológun àtàwọn agbófinró ṣe l'Àbújá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ètò náà tí olùdámọ̀ràn pàtàkì fétò ààbò nílẹ̀ wa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ètò ìdájọ́, àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò àtàwọn agbófinró pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti ilẹ̀ òkèèrè ti ṣàṣeyọrí ní píparí ìpele 10 ẹjọ́ náà tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí. Mijinyawa tẹnumọ́ pé ètò náà
kò dá lórí pé àwọn èèyàn jẹ̀bi nìkan, ṣùgbọ́n ó ti rí dájú pé ìdájọ́ òdodo wà fáwọn afurasí níbi tí ẹ̀rí kò ti tó láti dá wọn lẹ́bi. Ní báyìí ná, àwọn ọkọ̀ ọmọ ogun ilẹ̀ wa lọ́jọ́rú ti ṣàṣeyọrí sí dídá ìkọlù